wọ́n ní bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ni bàbá àtàn. ẹ kú kalẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wo fọ́nrán yìí orí ìkànnì àrọ́bá náà lẹ́jà sí. ọ̀kan pàtàkì ni ọdún eégún jẹ́ nínú àwọn ọdún tí ìran Yorùbá máa ń ṣe. nínú àwọn eégún tó lágbára tó sì lókìkí nílẹ̀ Yorùbá òun ni eégún Alate ọ̀run tí ń bẹ nílùú Ìṣẹ́yìn. àwọn ará Ìṣẹ́yìn á tún mọ̀ pé ní eégún ọba gẹ́gẹ́ bí ìtàn ṣe fi ìdí rẹ̀ lélẹ̀. tẹ́sí mọ́ gbọ́ àrọ́bá rẹ̀ lẹ́nu èmi ọmọ yín Àrẹ̀mú Olúwadámiláre. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ̀ gbádùn ìtàn tó padà di ìṣe tí à ń sọ àrọ́bá rẹ̀ lónìí. bó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń bá fọ́nrán yìí pàdé lórí ẹ̀rọ ayélujára ẹ ṣe ìrànlọ́wọ́ nípa pínpín àti fífi ṣọwọ́ sí àwọn olólùfẹ́ èdè Yorùbá. ẹ má gbàgbé láti tẹ agogo ìrántí kẹ́ ẹ bá lè máa mọ̀ ní gbogbo ìgbà tí a bá fi fọ́nrán míì tó dàbí rẹ̀ síta. Egungun Alate ọ̀run ti wà ní ìlú Ìṣẹ́yìn ó ti tó 300 ọdún èyí 300 years. oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tó bá ti tó àsìkò ọdún Egungun Alate ọ̀run tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. ṣùgbọ́n méjì pàtàkì kan wà tá a gbọ́dọ̀ ṣaláì mọ́fẹnubà. èyí ni ìṣẹ̀lẹ̀ alágbára ọjọ́ àkọ́kọ́ níbi tí kábíyèsí ọba Aseyin tí ó ti fi orí àpèrè rẹ̀ sílẹ̀ tí ó sì lọ sí àdúgbò tí Egungun Alate ọ̀run gangan ti ń jáde yóò lọ ṣèwúre àti ìfilọ́lẹ̀ Egungun Alate ọ̀run. láti bẹ̀ yóò sì mọ darí padà bọ̀ láàfin. wọ́n tọ gbogbo ìlú já pẹ̀lú ìdùnnú ijó àti ayọ̀. ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì tí mo ń ṣẹlẹ̀ nínú ọdún Egungun Alate ọ̀run ni ibi tí kábíyèsí ọba Aseyin àti Egungun Alate ọ̀run tí wọ́n ti máa léra wọn káàkiri ní gbàgede. Egungun Alate ọ̀run yóò máa lé kábíyèsí ọba Aseyin ọba Aseyin náà ó sì máa sáré wọn ò jọ máa léra wọn. wọ́n fi sàmì bí kábíyèsí ọba Aseyin ṣe máa ń ṣeré pẹ̀lú Egungun Alate ọ̀run àti bí wọ́n ṣe jọ jẹ́ ọ̀rẹ́ láti gba ìwáṣẹ̀. ìtàn tó pọ̀ ló so mọ́ bí kábíyèsí ọba Aseyin àti Eégún Alate ọ̀run ṣe máa ń léra wọn àti ìfilọ́lẹ̀ ohun ìwúre ọdún Egungun Alate ọ̀run tí máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ àjọ̀dún ọdún eégún náà. lónìí ẹ jẹ́ máa sọ̀rọ̀ nípa ìwúre àti ìfilọ́lẹ̀ ọdún Egungun Alate ọ̀run ti ọdún 2024 nígbà ayé ọba Adéyẹrí ẹlẹ́ẹ̀kẹta Ajírọ̀tútù àkọ́kọ́ èyí ọba Sefiu Oyèbọ́lá Aseyin tilẹ̀ Ìṣẹ́yìn. ọjọ́ mánigbàgbé ló jẹ́ ní ọjọ́ náà lọ́hùn-ún lẹ́yìn tí kábíyèsí ọba Aseyin ti ilẹ̀ Ìṣẹ́yìn tí wọ́n ṣe ìwúre tán nílé Egungun Alate ọ̀run. wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de láti àdúgbò náà. wọ́n sì ń jó pẹ̀lú ìlù orin àti àwọn ọmọdé ìlú náà tí wọ́n ń fi ìró ìbọn dá wọn lára yá. bí kábíyèsí ọba Aseyin tilẹ̀ Ìṣẹ́yìn ṣe ń la ìgboro kọjá ní fún àwọn èèyàn tí wọ́n wá ń kí ní ẹ̀bùn
bó ti ń fún wọn lẹ́bùn bẹ́ẹ̀ náà ni àwọn aráàlú sì ń fún òun náà lẹ́bùn pẹ̀lú. báyìí ni wọ́n ṣe jó láti gbàgede ibi tí egúngún Alate ọ̀run ti máa ń jáde títí tí wọ́n fi padà sí ààfin. èyí ni ìṣẹ̀lẹ̀ ọjọ́ àkọ́kọ́ nínú àjọ̀dún ọdún egúngún Alate ọ̀run. bẹ́ẹ̀ ló sì ṣe wà láti ìgbà ìwáṣẹ̀. a ò ní rí jù báyìí lọ nínú ìwọ́de àti ìfilọ́lẹ̀ ọdún egúngún Alate ọ̀run ti ọdún 2024. kí ẹ lè ṣe kóríyá fún ìkànnì àrọ́bá Folktales, ẹ tẹ agogo ìrántí kẹ́ẹ̀sì pín fọ́nrán yìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn olólùfẹ́ èdè Yorùbá pátápátá. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.